jẹ́ wo Quran chapter 2 verse 256. Quran chapter 2 verse 256. La ikraha fid-din. Ọlọ́ni kò sí ìjẹnipa. La Kò sí ikraha ìjẹnipa. Ẹ gbọ́dọ̀ fọ́ọ̀sì èèyàn kó wá ṣe ìsìlámù. Ẹ gbọ́ mi yé. Ẹ gbọ́dọ̀ fọ́ọ̀sì èèyàn pé kó wá ṣe ìsìlámù. No compulsion in religion. La ikraha fid-din. Torí pé kí ni. Qad tabayyana rushdu minal ghayyi. Ọlọ́ni ọ̀nà tó hàn ó fojú hàn. Èyí tó wọ́ ó fojú hàn. Bọ̀ kò yáyé o. Wọ́n ní ká wọ àyà yìí. Bọ́lá ní kò sí ìjẹnipa nínú ẹ̀sìn. La ikraha fid-din. Qad tabayyana rushdu minal ghayyi. Now, ẹ jẹ́ wo Quran chapter 9, Wasiu, bẹ́ẹ̀ni. verse 29. ẹ gbógun ti àwọn tí kò gbàgbọ́ nínú Allah àti ọjọ́ ìkẹyìn. Ẹ jọ̀ọ́ kí ni ìtumọ̀ eléyìí? Ẹ bá wọn jà yín náà. Tó bá jẹ́ Muslim tó gbógun ti ẹ́. Ẹ jọ̀ọ́ sí ìtumọ̀ ẹ̀ nìyẹn. ẹ gbógun ti àwọn tí kò gbàgbọ́ nínú Allah. Ṣé àwọn wọn sọ pé ọ̀rọ̀ ogun ni ọ̀rọ̀ wọn bá wọn jagun irọ́ o wọn bá wọn jagun ilé ìsọgbógun tí wọn ò bá wa jà o. Ọlọ́ọ̀lẹ́yìn mùsùlùmí ẹ gbógun ti wọn. àwọn tí kò bá gbàgbọ́ nínú Allah Àwọn tí ò gbọ́ ló ń gbọ́. àti ọjọ́ ìkẹyìn Àtọjọ́ ọ̀dájọ́. àti àwọn tí kò ṣe ní èèwọ̀ ohun tí Allah àti òjíṣẹ́ rẹ̀ ṣe ní èèwọ̀. Àti àwọn tó rí èèwọ̀ tó lọ ní èèwọ̀ ní kí ẹ má débẹ̀ o. Tó wá ṣe lẹ́tọ̀ọ́ fúnra wọn Ọlọ́run ẹ gbógun ti wọn. àti àwọn tí kò ṣe ẹ̀sìn òdodo nínú àwọn tí a fún ní tírà. Àwọn tó ń ṣe ẹ̀sìn òdodo nínú àwọn Yẹ̀wúdí àti Nọ̀sọ́rọ́. títí tí wọn yóò máa fi owó ara wọn san owó orí. Tí wọ́n á fi máa sanwó orí fúnra wọn. ẹni yẹpẹrẹ. Ẹ jọ̀ọ́ ṣáyà yóò tako láìkúrò àfìdín. kò sí ìjẹni nípa nínú ẹ̀sìn. Ilé wa gan. ẹ gbógun tì wọ́n. Ọlọ́run gbógun tàwọn Júù, àwọn Yẹ̀wúdí àtàwọn Nọ̀sárá tó ṣẹ̀sìn tọ́lọ́hun tó ọ̀pá tó lọ ní kọ́ tó ṣe léèwọ̀ mọ́ ká gbógun tì wọ́n. Ṣé kò takora? Ó takora wọn náà. yàtà kò létí. Ṣé kò yàtà kò létí ni? Ó yàtà kò létí náà. Gba ìtumọ̀ ẹ̀ ayé ò mọ̀ túmọ̀ ẹ̀ ló fà á. Pọ́ìntì méjì kan wà ń bẹ̀ yẹn. Ọlọ́run ní ẹ gbógun ti àwọn tó ṣe ẹ̀tọ́ ní ohun tá a ṣe léèwọ̀. Tó ṣẹ̀sìn tọlọ́hun tó ṣẹ̀sìn òdodo nínú àwọn Yẹ̀wúdí àti Nọ̀sọ́rọ́. Kò dákun àwọn abọ̀rìṣà ń bẹ̀ o. Yẹ̀wúdí àti Nọ̀sọ́rọ́ jọ ní pọ́blẹ́mù o. Ẹ problem ta ni? Nínú Quran chapter 3 verse 93. Sọ́ọ̀tì wọ̀n. Ǹjẹ́ máa pẹ̀rẹ̀ wá ni o? Ṣé rí gbogbo Mùsùlùmí? Ẹ̀yin àfà wa. Ẹ gbọ́dọ̀ kọ́ Báíbù o. ẹ gbọ́dọ̀ kọ́. Ẹ gbọ́dọ̀ mọ̀ torí àyà yìí Báíbù lẹ́ẹ̀fì ṣàlàyé ẹ̀ tó máa yé wọn. Ẹ gbọ́ mi yé. agbọ́yé. ẹ̀ẹ́dẹ̀rì ẹ̀yin náà rí ẹ pé Báíbù ló lè clear ẹ̀. gbogbo oúnjẹ Ọlọ́run gbogbo oúnjẹ ló jẹ́ ẹ̀tọ́. ẹ máa gbọ́ o. Ẹ gbọ́ ọ̀rọ̀ ẹ̀tọ́ àti èèwọ̀ là ń sọ ń sìn. bẹ́ẹ̀ni. Ọlọ́run ní ẹ gbógun tàwọn Yẹ̀wúdí àti Nọ̀sọ́rọ́ tó ń sọ àìtọ́ di ẹ̀tọ́ tó tẹ̀lé. gbogbo oúnjẹ. Ẹ dáhùn. gbogbo oúnjẹ ló jẹ́ ẹ̀tọ́ fún àwọn ọmọ Ísírẹ́lì. Ọlọ́run gbogbo oúnjẹ ló jẹ́ ẹ̀tọ́ fáwọn tá a fún ní tírà àwọn Yẹ̀wúdí àti Nọ̀sọ́rọ́. àyàfi èyí tí Ísírẹ́lì bá ṣe ní èèwọ̀ fún ẹ̀mí ara rẹ̀. Àyàfi tó ń ṣe léèwọ̀ fẹ́mi ara wọn. síwájú kí a tó sọ Tàórátà kalẹ̀. Ṣáájú kí tírà Mósè tó sọ kalẹ̀. Wọ́n wò ó pé àwọn ò ní jẹ oúnjẹ yìí. Ọlọ́run ló ṣe lófin o fún ara wọn ni o. Ọlọ́run ṣẹ̀ wá ṣòfin oúnjẹ tán gbọ́dọ̀ jẹ. sọ pé nítorí náà
ẹ mú tàórẹ́tà wá kí ẹ sì kà á síta tí ẹ̀yin bá jẹ́ olódodo. ànábì bí wọ́n léèrè pé ṣé ohun tí mò ń sọ ìṣerọ́ ni ẹ gbéwèé Mósè wá oúnjẹ tẹ́ ẹ ṣe léèwọ̀ ẹ̀ṣọ́ àánú ẹ̀kẹ́ ṣe léèwọ̀ fúnra yín ẹgbẹ́ àlọ́ mi fúnra rẹ̀ kọ̀m̀pìárà ni bẹ́ẹ̀ni. tó bá kọ́ bá tọ̀ ọ̀dà òní làákà yìí mọ̀mọ́dù ni ọ̀gá kọ̀m̀pìárà ọlọ́run bí wọ́n léèrè kọ́ gbéwèé ọwọ́ wọn wá ẹjọ́ kí làwa ń ṣe gbé bá bu ọwọ́ ẹ wá kájọ kà á bébí bẹ́ẹ̀lì rẹ. ẹ gẹ́ẹ̀tì gbé wá kájọ kà á ó dẹ̀ ń sá nítorí náà ẹ mú tàórẹ́tà wá kí ẹ sì kà á síta tí ẹ̀yin bá jẹ́ olódodo. ẹ mú ẹjẹ́ àjọ kà á tán pé òótọ́ mò ń sọ àbúrò mò ń pa bọ́ọ̀ sọ́ọ̀tún ní sáì Quran 4 verse 160. nítorí àbòsí. ọlọ́run torí àbòsí láti ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ yẹ̀wúdí. táwọn yẹ̀wúdí ṣe àwọn Júù àwọn ọmọ Ísírẹ́lì tó ń ṣe. a ṣe àwọn nǹkan dáadáa kan ní èèwọ̀ fún wọn. ẹ máa gbọ́ o ọlọ́run torí pé àwọn alábòsí wà nú àwọn yẹ̀wúdí ọlọ́wà ni mo mọ̀ọ́mọ̀ ṣe àwọn tó tọ́ ní èèwọ̀ fún wọn. èyí tí wọ́n ṣe ní ẹ̀tọ́ fún wọn tẹ́lẹ̀. ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o ẹ̀pẹ́ yàtá ti kú ò nínú sọ́ọ̀tù táwọ́bà yẹn ọlọ́run ní ẹ gbógun tì wọ́n. ẹ bá àwọn tí wọn kò ní ìgbàgbọ́ sí àlá àti ọjọ́ ìkẹyìn jà tí wọn kò sì ṣe léèwọ̀. wọn ò ṣe léèwọ̀ nítorí ohun ìjà tí nìyẹn o. àlá àti òjíṣẹ́ rẹ̀ ṣe ní èèwọ̀. nítorí ìjà nìyẹn o nítorí wàhálà nìyẹn o kí ló àánú tíra ẹ kí ni wọ́n ń ṣe. ẹ̀gbọ́n sọ́lẹ̀ kan mo ní à ń gbógun ti Christian lóòótọ́ ni tó wọ́n yìí ka báíbù ọwọ́ wọn. a sì fẹ́ kọ́ kà á. pásítọ̀ mi sọ pé náà ń tẹ̀lé. nítorí àbòsí láti ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ yẹ̀wúdí. bẹ́ẹ̀ni. a ṣe àwọn nǹkan kan dáadáa kan ní èèwọ̀ fún wọn. ọlọ́lá ṣe nǹkan tó dáa kan léèwọ̀ fún wọn. èyí tí wọ́n ṣe ní ẹ̀tọ́ fún wọn tẹ́lẹ̀ rí. ẹ̀tọ́ ni fún wọn tẹ́lẹ̀ o. a ṣe ní èèwọ̀ fún wọn sẹ́ẹ̀. torí pé wọ́n ń ṣàbòsí àfìyà ẹ̀ jẹ wọ́n. nípa bí wọ́n ṣe ń ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ kúrò lójú ọ̀nà ẹ̀sìn àlá. ọmọ ọmọ ṣe làwọn èèyàn kúrò lójú ọ̀nà Ọlọ́run wọ́n ń pè wọ́n sínú ìjọ wọn lórí irọ́ bí ohun tó ṣẹlẹ̀ lẹ́ni náà. lórí irọ́. bóun tó ṣẹlẹ̀ lẹ́ni náà. lórí irọ́. kí wàá lọ́lọ́run ṣe léèwọ̀ fún wọn tó ṣe lẹ́tọ̀ọ́ fún wọn tẹ́lẹ̀. Quran chapter 6 verse 146. Quran chapter 6. ṣe rí àyà yìí máa ń sọ kiri kan àyà yìí ló sọ ẹran eléyìí ọ̀gọ̀dẹ̀ tọ́ fáwọn mùsùlùmí àwọn yẹ̀wúdí náà gbọ́dọ̀ jẹ́ kò ń ṣàwa o kò ń ṣàwa ẹgbọ́n tó lọ sọ. àṣẹ ní èèwọ̀ fún àwọn tó di yẹ̀wúdí. ẹ rí i pé ìta fẹ́ gbógun tì wọ́n lórí ni pé wọn ò gba tó lọ ń sọ gbọ́nù ìwé wọn. ẹ gbógun tì wọ́n. ọlọ́run ni ẹ gbógun tì wọ́n. àwọn tí wọn kò ní gbàgbọ́ nínú àlá àti ọjọ́ ìkẹyìn. ṣe bọ́ ọ̀tẹ̀ lánàá bì kọ́ tẹ̀lé wọn náà. tí wọn kò sì ṣe léèwọ̀ ohun tí àlá àti òjíṣẹ́ rẹ̀ ṣe léèwọ̀. àfọ́sí Christian kankan kó wá di Muslim. ihun tá à ń sọ ni pé kí ni Jésù wí ni kó o tẹ̀lé. tẹ́lẹ̀ tó rà mọ̀ wípé tó o bá tẹ̀lé wàá di Muslim at the end of the day. èlé yìí kí mọ̀ ni. dandan nìyẹn púpọ̀ tó lọ ṣọ́ọ̀ṣì tó wá fẹ́ mú pásítọ̀ mọ́lẹ̀ kan ní pásítọ̀ wa ọmọlẹ́yìn ta ni ẹ́ Jésù ọmọlẹ́yìn Jésù. ẹ̀kọ́ mo ti fún pásítọ̀ kan mọ́lẹ̀ ń jó ní. bẹ́ẹ̀ni. wọ́n yẹn tó ń ṣe mí ìfẹ́ sítórì tálẹ̀ tẹ̀lé Jésù. sí wàhálà táàbì sọ̀rọ̀ tán bí Jésù sọ pé mo fẹ́ máa gbọ́. mo fẹ́ gbọ́ ohun tí Jésù sọ. Jésù sọ pé wọ́n ní à kí ni mo mean mo ní Matthew Mark Luke John nìkan ẹgbẹ́ lọ́kà ó láǹfààní ìfọ́n ní ìṣá kí ló wá gùn tá a wà ká. kí wàá ló tún kù. táà lè ka Corinthian táà ní ka Éfésù. táà lè ka Éfésù. táà ní ka Táítọ́sì. àkóso ọ̀rọ̀ mọ́ nìyẹn wọ́n ní ṣé bí Jésù lẹ tẹ̀lé wọ́n ní bẹ́ẹ̀ ni ẹni fi Jésù hàn mí. tó máa bíbẹ̀ ṣe dojúrú tó tí kì í ṣe máa tẹ̀lé Jésù sọ pé Ọlọ́run lọ ṣọ́ọ̀ṣì mọ́. bẹ́ẹ̀ni.